Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà lábá gbogbo lé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Àti pariwo títí a máa túbọ̀ máa pariwo náà ni fún àǹfààní àwọn tó jẹ́ pé wọ́n yìí ń rò wípé wọ́n Nàìjíríà ó máa dáa. Kábíyèsí Elédùmarè àdúpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún ti ṣẹlẹ̀. Àwọn kan ń parọ́ pé Kilode tó fi jẹ́ pé bad news la kàn ń gbọ́ lórílẹ̀‐èdè bó nǹkan tí ó dé òun ló ní ká wá rohùn. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ya wọ inú ilé ìjọsìn, wọ́n ti ya wọ ṣọ́ọ̀ṣì o, àfi kí Elédùmarè gbà wá. Bá ṣe ń pariwo pé ó ń ṣẹlẹ̀ táwọn wá bá ṣe máa dẹ́kun ẹ̀ ní ìmíì tún rúwé o, àfi kí Elédùmarè gbà wá. Níbo lélẹ́yìí ti ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi ní ọjọ́ Sunday, níbi táwọn èèyàn ti wà nínú ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń gbàdúrà sí Elédùmarè tí wọ́n ti ń yin Ọlọ́run lógo. Òun ni àwọn agbésùmọ̀mí wọ́n yẹ ya wọlé nìyẹn o. Wọ́n ṣe ya wọlé báyìí pẹ̀lú ìbọn ní tàràrà tàtàtàtà tán yìn, àfi kọ́ ló ń ṣàánú wa. Ọ̀rọ̀ ìró ìbọn yìí ó ti wá fẹ́ di nǹkan tó yẹ pé tí wọ́n mọ́ àwọn èèyàn lára, ó ga o. Wọ́n ní àwọn agbésùmọ̀mí tí wọ́n ta mọ̀ sí làkúràwá, àwọn agbésùmọ̀mí yìí àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí. Làkúràwá ni orúkọ gúrúùpù wọn. Zagami village in Danko Wasagu local government area of Kebbi state, ibi tó ti ṣẹlẹ̀ lé ọjọ́ Sunday. Wọ́n ní bọ́dẹ̀ ṣe ya wọlé báyìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní yìn ìbọn yẹn tó ń fi dẹ́rù bà gbogbo àwọn èèyàn. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n ya wọnú chọ́ọ̀chì ni o. Wọ́n dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n kó wọn wọnú igbó lọ. Kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí? Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọnú igbó lọ. Ní tí gbogbo ayé ń pariwo pé kí á dẹ́kun gbogbo àwọn ajínigbé, gbogbo táyì ọ̀rọ̀ títí ìkọ́ tó ṣẹlẹ̀ ń bọ̀ nù táwọn bókobòko tí wọ́n wọlé tán kó gbogbo irinṣẹ́ tí àwọn sójà ní tán kó lọ. Ẹ̀yin náà ẹ dá wa lóhùn, since náà ti kó irinṣẹ́ tí wọ́n fi ní kàn fi dáàbò bo àwọn ọmọ ìlú tí àwọn arábì tí wọ́n kó lọ, èwo wá ni wọ́n fẹ́ fi wá dáàbò bo àwọn ọmọ ìlú báyìí o. Ta ló wá save? Àfi kí Elédùmarè gbà wá. Àti ẹ̀ tí sọ yẹn tán láìpẹ́ ni eléyìí tú wá wọlé tí wọ́n tún ya wọnú chọ́ọ̀chì. Kábíyèsí Elédùmarè, ìgbà la fẹ́ ṣe eléyìí dà. Ìgbà wo la fẹ́ ṣe eléyìí dà ẹ̀yin èèyàn wa? Ara nǹkan tá à ń sọ rèé. Ẹ pín ìlú yìí wọ́n ní irọ́. Àwọn kan dẹ̀ wà níbì kan, wọ́n ń gbádùn ara wọn, kò sí nǹkan tó kan àwọn yẹn o, kò sí nǹkan tó kan àwọn yẹn. Ṣèbẹ́yìn náà rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ṣé ẹ rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ? Ojúmọ́ là ń pariwo ẹ pín ìlú yìí, kí ìsinmi lè wà. Ẹ pín ìlú yìí kí àwọn ọmọ ìlú kan lè ní ìsinmi. Èwo ni kéèyàn máa sùn ká má lè díjú méjèèjì, àfi kọ́ ló ń ṣàánú wa. Àwọn kan ń pariwo ń sìn pé Ọlọ́run má jẹ́ ká rógun ìtẹ́ àwọn bókobòko tán ní pé drone ló ń lò tán fi ń ju àdó olóró. Àfi kí Elédùmarè gbà wá. Ní ìta ń bá lọ yìí, Ọlọ́run jọ àdúrà tá a máa gbà nìyẹn. Kí gbogbo àwọn ọmọ ìlú náà kedere kí wọ́n jáde tán, nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó fọ́ni rárá. Kò fọ́ni o. Ìwọ tó bá ń pariwo pé ṣebí àwọn títí nọ́ọ̀tì ni àwọn lọ́mọ nǹkan tó ń gbà lọ́wọ́ àwọn arábì, má tan rẹ o. Wọ́n ti ya wọ gbogbo ìlú o, kò síbi tí wọ́n sí báyìí, kò síbi tí wọ́n ti sí, ṣùgbọ́n ibi tí wọ́n kàn ti ń jáde tán ní time tàwa òun ni side north tá à ń gbọ́. Ṣùgbọ́n pé wọ́n ti wọlé Yorùbá yẹn irọ́ ni. Ṣèbí máa kan ni APC chairman ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ jí gbé tán jí gbé nílé ẹ̀ ní ìpínlẹ̀ Ondo láìpẹ́ yìí, lẹ́yìn táwọn family gan san 5 million naira. Wọ́n tún pa máyì náà ní sókí la wá ń sọ. Kò síbi táwọn arábí yìí ò wá.
oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń wọlé sáwọn èèyàn lára báyìí àfi kí Elédùmarè gbà wá. ìdí táwa fi ń pariwo pé Yorùbá nation ni ọ̀nà àbáyọ rèé o. Táwọn kan ń jẹ́ wà lójú kan tí wọ́n ń sọ pé pé irọ́ là ń pa. Wọ́n ní irọ́ là ń pa irọ́ là ń pa ṣùgbọ́n àwọn èèyàn ń kú lójoojúmọ́. Kí làwọn ẹni ẹlẹ́ni ṣe láì ṣe pé wọ́n ṣẹ̀ wọ́n, láì ṣe pé wọ́n pa wọ́n, láì ṣe pé wọ́n tọ́ wọn ṣùgbọ́n ẹ̀dẹ̀ ń pa wọ́n lọ́tùn lósì. Wọ́n ní sìn wọ́n ti ya wọnú church kò tiẹ̀ tí wá tẹ́ wọn lọ́rùn báyìí wọ́n tún wá lọ ń bá àwọn èèyàn ní ibi tí wọ́n ti ń yin Ọlọ́run tán ti ń worship tí wọ́n ti ń jọ́sìn. Ó mà ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde láìpẹ́ pé irú ìlú wo làwọn wá bára wọn báyìí àbí pé because kí ni yóò yé wa irú ìlú wo lélẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan náà. Báwo làwọn arábí ṣe ń ṣe báyìí torí Ọlọ́run. Ẹ bá wa pín ìlú yìí kí oníkálukú kí ìsinmi lè wà kálàáfíà lè jọba. Wọ́n ní rọ́ wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lójoojúmọ́ kò sí kan tó kàn wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá àti ọ̀rọ̀ láti gbọ́ yìí o. Ní ìpínlẹ̀ Kebbi wọ́n gbé gbogbo àwọn Christians lọ́jọ́ Sunday lélẹ̀ ìṣẹ̀lẹ̀. Wọ́n kó gbogbo àwọn Christian lánàá ẹni o. Wọ́n dẹ̀ kó gbogbo wọn wọnú igbó. Lára àwọn bíi mélòó kan tí wọ́n escape máa yẹn jáde ó ní pé ẹ̀yìn kùlé làwọn gbà. Narrow escape ni o táwọn fi yọ ọmọ wọn lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n ní àwọn èèyàn tí wọ́n kó wọ́n pọ̀ gan nínú church. Àwọn ẹlẹ́ni tọ́kàn dìde pé kí ká lọ yin Ọlọ́run lógo. The next thing ẹ̀yin ya wọnú church ẹ lọ gbé wọn. Bá ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì rí wọn o. Àfi kí Elédùmarè gbà wá. Wọn ò tí ì rí àwọn arábí. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà. Àfi kí gbogbo wa ká jáde tán ká pariwo nítorí pé àwọn arábí ó dàbí pé wọ́n ti ń rí pé ó dàbí àwọn ọmọ ìlú gan pàápàá kí ni yóò ká wọn lára. Gbogbo àná la rántí gbogbo táìmù ensars nígbà yẹn táwọn èèyàn ya jáde. At the end of the day kí ló ṣẹlẹ̀. Wọ́n tọwọ́ wọn bọṣọ ni. Nǹkan táwa fi ń pariwo pé a gbọ́dọ̀ fìmọ̀ ṣọ̀kan rèé. Kí olúkálùkù jáde tán kó àwọn arábí wọn ò ṣeré rárá. Kán tó lè máa wọnú church lọ máa bá àwọn èèyàn ó ti kọjá be careful. Wọn tiẹ̀ wá bẹ̀rù Ọlọ́run rárá. Wọn ò bẹ̀rù anything. Pé inú church táwọn èèyàn ti fẹ́ lọ yin Ọlọ́run lógo ẹ̀yin wá ní pé wọn ò gbọ́dọ̀ yin Ọlọ́run lógo ẹ wá kó wọn gbọnú igbó. Ó mà ṣe o. Àfi kí Elédùmarè gbà wá. Ọmọ Yorùbá àní jù báyìí lọ lórí eléyìí. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. A ó máa bẹ́ o ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá o. Ó dàbọ̀.